mo kí yín ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo tá a wà ń bí láti wá bá Olúpẹ̀rí ọmọ Balógun ṣe àjọyọ̀ 3-in-1 òun náà nìkan tá a wá ṣe lónìí èmi nìkan kọ́ ni mo wà ń bí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ fún mi àròwó ra búùtù tó ti ń tukọ̀ látàárọ̀ kẹ́mi àti Bánjọ ọmọ Ọ̀jẹ̀dẹ̀jì náà tá a wá ń gbà lọ́wọ́ ẹ̀ bàbá béèrè pé ṣé Bánjọ Ọ̀jẹ̀dẹ̀jì ni àwọn náà máa kọ́kọ́ kí gbogbo wa tá a dàgbà tá a ṣe nǹkan rí láyé tọ́lọ́run ọ̀jẹ̀ ọ̀yẹ wa ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá wa Adéwọlé Onílù Ọlá gbogbo wa pátápátá láàrin nǹkan ayọ̀ bára wa ṣe o. wọ́n ní evangelist Shilo àwọn náà ti wà láàrin wa ń bí ẹ jẹ́ bá mi fún wọn ní àtẹ́wọ́ olórin ẹ̀mí tí Ọlọ́run ọba ń gbà fún tó dẹ̀ máa gbà fún títí lọ ni. Shilo. kò sí ní tó dàbí tiwantiwa ẹ gbà bẹ́ẹ̀ ni ẹ bá mi fún gbogbo àyàn tó wà nulẹ̀ látẹ̀wọ́ ẹ dákun àtẹ́wọ́ ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. ọdún ìlú gáà ni ẹ jẹ́ bá mi fún àwọn onílù ẹ já fún wọn látẹ̀wọ́. ẹ fún wọn ní àtẹ́wọ́. ẹ wo à ń bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ẹ jẹ́ kí n máa kí bàbá wa Musiliu Haruna Ìṣọ̀lá. àwọn náà káàbọ̀ sáàrin wa à ń dárúkọ onílù látàárọ̀ Àyìnlá Joshua wọ́n wà pẹ̀lú wa ń bí onílù bàbá wa náà ni onílù bàbá wa Haruna Ìṣọ̀lá tó tún lù fún Musiliu Haruna Ìṣọ̀lá ẹ bá ń fún wọn látẹ̀wọ́. Good evening, distinguished ladies and gentlemen. Tonight, it's time to speak the language of the drum. Drum speaks many tongues and respects no one. Àdìsá máa mú lágbàjà o, múrí mọ́ tún ti dé o. Ohun mi contradict dressing mi. Múrí máa mú lé ìgbà ìjó. Bá mi sọ̀rọ̀ àyàndákun bá mi sọ̀rọ̀. Bá mi sọ̀rọ̀ àyàn bá mi sọ̀rọ̀. Ọ̀kúkú sẹ́ni tó méjì àyàn. Bẹ́ẹ̀ ni gbọ́pá ẹ̀ lọ. Ìyẹ̀jú ẹ̀ ní gbòmìnira ló mọ ohun tó mélé sọ. Ọ̀dà tí n bá ní Àdìsá máa múlẹ̀ pọ̀jà ó máa dùn ni. Ẹ máa ní bàbá o. Ọ̀dà bàbá tí mo jẹ́ ńlá àgọ́dọ̀ jẹ́ ìfìyẹ́ wọn kó tó di pọ́jọ́ lọ. Nítorí bí kókókó la bínú ẹ̀ ní pariwo. Múrí tó ṣe bí yóò ti mọ̀ jèsíkú náà ní ọ̀padà wà páyín mọ́. Ṣé bóun náà lọ tún padà wà ń ṣípà orin. Múrí tún ti dé kangilá ọmọ líle tí nǹkan líle jọ ojú òkú bá láti ro bẹ́lẹ̀ jọ́gà ọkùnrin kò làbí náà jù láàrọ̀ ọmọ àdùn ní kọ́kísà léwì. Orí mi èdè ni, imú mi èdè ni, apá mi èdè ni, ẹsẹ̀ mi èdè gbogbo ara kìkì èdè. Múrí ọmọ amúlẹ̀kọjà mo méde lẹ́rùbọ̀ látòdì ọ̀run sórílẹ̀-èdè bàbá mi tó bí mi lọ́mọ ni. Mo pèdè báwọn ọ̀jọ̀gbọ́n elédè lórílẹ̀-èdè yìí. Àyè wọ́n ṣèdánwò èdè fún mi mo pèrè kéde mo yede. Wọ́n dé mi ládé èdè wọ́n ní ìmọ̀ ọ̀jọ̀ba èdè lọ. Ni mo fi rọ́ọ̀mù elédè tí ìrèdè, mo rèdè, mo jèdè, mo fèrèdè kọ́ mi elédè dédè lọ. Ó yà wípé pèdè pátápátá ìbá àwọn ìfọ̀ ọkọ́ tẹ̀yìn rẹ̀ yàtọ̀ mọ̀ jèdè.
kò ní yá ọmọjá lórí ìfẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ìfẹ́ ṣe bóun là kó já òfin ó yẹ gbogbo yín pátápátá ẹ tẹ́tí lé kó kẹ́ ẹ mọ́ bá mi ká lọ nítorí pé àṣìkáyà lóbìnrin sílẹ̀kùn ìmọ̀. ẹyẹ tó mẹ́tò ìmùlẹ̀ fẹ́ tẹ́yẹlé ò sí mọ́ láyé ẹnẹyẹlé bá ti bá mulẹ̀ ó dọ̀rọ̀ alákejì kó tó bá wọn tú mẹ́ni ní ṣe bí bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìfẹ́ rí ó pani bí ọtí ó wà láyé. Àdìsá mo rí nìkan tó rìnrìn níjọ́ sí mo bí lérè wípé mo ló ń lọ yá àbẹ̀jì yìí sí wá àmọ́ ṣá fi lé mi wípé ìfẹ́ ṣé bóun lòun wá ká mo ní kó kúrò nídìí atótónu inú wa ṣe bóun ní ìfẹ́ ń gbé ìfẹ́ kí gbébi tó jìn ìfẹ́ àmọ́ fanimọ́ra ìfẹ́ kì í fẹ́ ìfẹ́ kì í tí láéláé òdùgbòǹgbò ṣe bóun ní ìfẹ́ ń jẹ́ àbùkù tán ṣe bórúkọ ìfẹ́ ní ojàre ìfẹ́ gbalẹ̀ pọ̀pọ̀ akọ́dá ayé ṣe bóun ní ìmùlẹ̀ ìfẹ́ ìfẹ́ òdòpin ṣe bórúkọ Olódùmarè ni Àdìsá ọmọ amúlẹ̀kọjà ìfẹ́ òdodo ni mo ní sí Olúpẹ̀rí Sunday ọmọ Balógun ìfẹ́ òdodo mo ní sí ni mo torí mo ta Amẹ́ríkà wá sílé nítorí náà Olúpẹ̀rí o Àdìsá mo ti fò òdodo pòdòdó sílé onídodo mo kódó délé olódó mo rodó mo kódó mo délé olódò mo ra dòdò àfọlódó olódó ra dòdò sódó wọn kúrò lọ sódò odò ògbódó ojú tó olódò wọn gbódó àti odò àti dòdò pátápátá ni wọn ń bẹ nílé onídòdò kídò ayi òdodo òjò onídòdò kan bólódò rodò mọ àfi olódò odò tí bóńdòdò gbẹdó odò olódò òrodó nílé onídòdò onídòdò tó bólódò onídòdò ní òdòdò gbódòdò lọ lùmàdò onídòdò àti olódòdó wọ́n fi òdodo dọ̀rẹ́ olódó wọ́n ra dòdò nídò wọ́n fi wọ́n òdodo pamọ́ nídòdò nídòdò wọ́n ṣe bólódò òní gbódó ẹ wá wo olódòdó wọ́n ti wá bèrè odò tó ṣe tó bólódòdó Àdìsá ọmọ amúlẹ̀kọjà mo ti gbé fún ọ̀tá ni ó sọ kò sọ́dọ̀ lódò. Great mind thinks alike. Bánjọ. No. Nígbà tí mo rí ọmọkùnrin yìí lẹ́ẹ̀kan mo ní à Ṣàngó kọ hip hop ń bí lónìí èmi ò mọ̀ pé tiwantiwa ni ẹ jọ̀ọ́ bá mi fún ọmọkùnrin yẹn ní àtẹ̀wọ́ orí tèmi wú bórí yín ò bá wú this is beautiful. Alàgbà Ṣẹ̀yẹ Kẹ́hìndé mo rò pé ẹ̀ ń kọ́ this is lẹ̀. beautiful. You need to talk to our sponsors. They need to get it right. This is beautiful. We need to promote our own culture. Wow. Torí pé ilé láti ní àṣà ilé láti bédè ilé láti bá ọ̀rọ̀ a gbọ́dọ̀ máa kó nǹkan wa tà ká máa fowó ra ẹ máa ráyè dé Europe náà. tí a bá rí nǹkan báyìí ó yẹ kó máa wú wa lórí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó yá applause. ẹ fún látọwọ́ yẹn. ṣe bẹ́mi náà kọ́ ọ ṣáláhùn lókè ni Olúpẹ̀rí mi Sunday gangan ló gbọ́ àwa síbí. Olúpẹ̀rí mi Sunday ló gbọ́ àwa síbí. Oníṣọ́lá mú ti hù mórí ẹ gòbé òṣà gòbé ní kọ̀tún o gòbé orí pọ́lọ́hún ló ṣe ìkànnì bínú orí ẹ sọ fún wọn pẹ́ ní ọlọ́ọ̀dá o sórí pé kò lábùkù gòbé tí ń jẹ́ mú ti hù ìṣó tí wá domi tí ò ṣe báyọ̀ dì sọ fún wọn gbogbo ọ̀tá tó ní sọmọ pé kì í ṣá ni wọn ṣùgbọ́n tínú bá bí kì í wọ́n lè lọ jọrí mọ́ra wọn ṣùgbọ́n tínú bá bómi omi lè gbé wọn lọ kówókówó mú sí rè àràbà owó mọ́ o ojú ti tìrókò o ti wá borí wọn gbogbo mi ti hó
èèyàn alájí owó ó ṣe mú ti ìwú o. kábọ̀ láti Malaysia gbogbo tí ń jẹ́ mú ti ìwú o. ọmọ lámọ̀ orí ẹ. gbogbo borí ló bá ṣe ló gbé ẹ̀dẹ̀ pọ̀lá. gbogbo orí ló bá ṣe ló gbé ẹ̀dẹ̀ pọ̀lá. ọmọlá o. gbogbo olúńlá tọ́jú sáyidì owó lọ́mọ ńlá. borí ló bá ṣe ló gbé ẹ̀dẹ̀ pọ̀lá. orí tó máa lówó àti kọ́mọ láti ilẹ̀. orí tó máa lọ́lá àti kọ́mọ kó máa là. ẹ̀dá kan sáré àsálà lójoojúmọ́. kò bẹ́mù sí ìhùwà rárá ṣáàmánù obìnrin. gbogbo kọ̀sùn lọ́wọ́ ẹ̀ ló wà. agbọ́dọ̀ ṣọ́ǹbó kì í kú tọ́nu. gòbégòbé mú sí ìhùrẹ́ o. ọlọ́run kan náà rẹ o dákun jẹ́ kí gòbé mú sí ìhù náwó. gòbé ilé ayé ò ṣe bí náà bí sí. ìfà gbogbo kọ̀túnrẹ́ o mú sí ìhù tó ń sọ tó ń sọ tó ń sọ tó ń ṣẹ́gò. gòbé mú sí ìhù o. èèyàn ṣàyídì yóò ní. ọ̀lànà kan tó táwọn tó mórí ẹ. gòbé jòrò àwọn tó ń gbẹ̀gàn o tó ń gbẹ̀gàn gòbé ọmọ lọ bá wọn wá kọ́ ọmọ lọ jẹ̀yà o. ṣẹ́gò àwọn tó bá wọn wá gbogbo wọn ti jẹ̀yà o. wọ́n ti jẹ̀yà ṣèwé ìyàmọ̀ pẹ̀lú o. ọ̀lànà kan mọ́tò rẹ o. ó ṣe gòbé ṣe àmàlù mi náwó. gòbé mú ti hùwò ṣeun. gòbé sọfẹ́ báwo wá ní ìwọ òṣè mọ̀. gbèlè káyé ìjà o alo wá ní ìwọ òṣè mọ̀. gbèlè káyé ìjà. gòbé wá wo ló ńlá gbogbo ìkọ̀tún. wá wo ló ńlá gbogbo ìkọ̀tún. olú ńlá èèyàn tó lú ọmọ tó jẹ́ mùsùlùmí. gbogbo ìkọ̀tún. olú ńlá gbogbo ìkọ̀tún. olú ńlá nìṣẹ́ rí tọ́jú bàbá bí ní fáró níta orí. àwórí gbogbo ìkọ̀tún. olú ńlá gbogbo ìkọ̀tún. ọ̀dọ̀ fi tàbádé kọ̀tún o. owó náà ló náwó ọlọ́dọ̀ oníṣọ́lá mọ́tò ló náwó. ọba àwórí olú ọmọ náwó. èèyàn tó láwọn tó ta mọ́tò rẹ̀. gbogbo kòtónú lọ́wọ́ ẹ̀ ló wà. olúlámù tí ìhùwò ṣe o. ó ń kọ́ láwọn kan tó ta mọ́tò yé. owó sáyé nìyó. aláwọ̀ fáwọn ènìyàn. ànàbì ní kọ́tù o. ọlọ́run kan ló náwó. owó sáyé nìyó. ṣọmọ tí ó máa ṣọ́lá kára wo. ojú bá rọ̀ bá pàdé o. tí ó máa ṣọ́lá kára wo. ojú bá rọ̀ bá pàdé o. nọ́mbà wá mú tí ìhù ló ń jẹ. tani o mọ gòbé kọlọ́gbé náà wá wo gòbí owó gòbí ọlá. ifá onítọ̀tù o tó bá ti bí fábọ́ọ̀rì mú tí ìhù ètí ìṣoríire gbogbo mú tí ìhù tó ń sọ. bàbá tààrọ̀ rásáàgì yẹn ṣeun. bàbá mi ná ọ̀lànùkọ́ màmá rẹ̀ o. pàṣípàbí ṣàmánù mọ́ra ọ̀lànùkọ́ ló náwó táwọn bí kìlò òyìnbó elépo òyìnbó elépo. wá wo Pasuma gbogbo ẹ̀sán lọ́wọ́ ẹ̀ lọ òyìnbó òyìnbó. Pasuma táwọn fi kìrè elépo ló lè rí o. tọ́jú ṣáínà mi mẹ́jọ Pasuma táwọn fi kìrè ṣeun. ọmọ yẹn kan lukú bọ́nù mórí ẹ. èèyàn Pasuma táwọn fi kìrè ló náwó. èèyàn lọ́kẹ̀rẹ́ bíbù Pasuma
ṣùgbọ́n olùbẹ̀rí ló pè wá o. ọba dání má gbàgbé ẹ ṣàdá èèyàn rẹ wọlé kó ọba o. bàbá tó ń bẹ lẹ́yìn mi ẹ̀rí ọlọ́lá ń bẹ lẹ́yìn mi. abo ní májẹ̀mú bẹ lẹ́yìn mi. asọ̀rọ̀ máa yẹ bẹ lẹ́yìn mi. ọba àwí máa yẹ òun bẹ lẹ́yìn mi. gbogbo ìdílé Jésù bẹ lẹ́yìn mi. ṣùgbọ́n sílẹ̀ o lẹ́yìn Ọlọ́run àfọlọ́run. ọpẹ́ yẹmí mo mọ̀ lẹ́yìn Ọlọ́run àfọlọ́run. 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 ẹ jẹ́ ká pa àfọlọ́run. sílẹ̀ ó yà gbé mi lè ké alárò sí o. bàbá gbé mi lè ké alárò sí o. abẹ́rẹ́ gbé mi lè ké alárò sí o. lẹ́yìn alábòsí o. òrèdè lẹ́yìn alárò sí o. sílò ìbí kan retí rè o. òṣùpá kò méjì o. èmi ò retí rè o. òṣùpá kò méjì. ọ̀pẹ mi iṣẹ́ orin ló rọ́ mi o. iṣẹ́ orin ni. iṣẹ́ orin náà. orin ni iṣẹ́ orin ni. olùfẹ́ ní sọ̀gbọ̀njẹ́ orin lọ́rọ̀. orin ni iṣẹ́ orin ni. kówó ojú tọ̀ta ìwọ́dẹ̀kẹ́ ojú tẹ̀kẹ́ níbí. ọba sára máa yẹ gbogbo ìdílé gbèsè ṣòfò. àwí máa yẹ wò Ọlọ́run ayọ̀ mi. sílò kówó ojú ta lárò ká ṣògbọ́ mi. àwọn ojú tètè sílò máa lè kà lórí. ọba dání má gbàgbé àsọ̀rọ̀ máa yẹ kọrin. mo ṣẹ́gun oṣó mo ti ṣẹ́gun ajé. ẹ̀bùn mọ́lẹ̀. ṣẹ́rí bẹ́ẹ̀ máa lè kànjó lókè àwọn àgbọ̀njó ní sọ̀lọ̀. èmi àjò èmi àjò. èmi àjò èmi àjò. èmi àjò èmi àjò. olùfẹ́ ní Ṣàngó òṣìlò. èmi àjò èmi àjò. nítòsí ló máa láì dákọ̀. èmi àjò èmi àjò. àní èyí èmi àjò èmi àjò. èmi àjò èmi àjò. nítòsí ló máa lè dájọ́. èmi àjò èmi àjò. alóyin lóhùn lóhùn. èmi àjò èmi àjò. ọ̀la lẹ́yìn ká Ṣàngó mi. èmi àjò èmi àjò. èèyàn mẹ́jọ Ṣàngó mi. èmi àjò èmi àjò. gbogbo fàájì ẹ̀fẹ̀. èmi àjò èmi àjò. èmi àjò èmi àjò. yẹ èmi àjò èmi àjò. sẹ́sẹ̀rẹ́ Ṣàngó òṣìlò. èmi àjò èmi àjò. alóyin lóhùn dẹ̀ ló bí. èmi àjò èmi àjò. èmi àjò èmi àjò. wọlé lọ́rùn aláyọ̀. ó ní mo ṣe. ìlédè máa. ó ní mo ṣe. àsọ̀rọ̀ máa. ó ní ìsìndé. ìṣìn lórí. òfò. ìdí ti dópin. ó ti dòfò. ètò ti dópin. òfò. ogun Sátánì. ó wọlé lọ lórúkọ Jésù ni. bàbá mi lórúkọ Jésù ni. sílẹ̀ mo ti ṣẹ́gun oṣó. mo ti ṣẹ́gun ọjẹ́. ẹ̀bùn mọ́lẹ̀. lórúkọ Sunday Nurudeen. Balógun Nuru lèmi ó ti ẹ̀ máa gbé dúpẹ́ láti lọ́wọ́ ẹ̀rọ. gbogbo ẹ̀yin tí ẹ wà ń bí
Mega 99 ó ti wà níkàlẹ̀. ebe lọmọdé òsùnmù. Mega 99. Mega 99 band boys. Ọya kí wọ́n máa bọ̀ àwọn band boys Mega 99. Kí Mega 99 kọ́ máa bọ̀ báyìí kí àwọn band boys kọ́ máa bọ̀. Ní kété tí Mega 99 tí ó bá ti dá wa lára yá nǹkan tá a wá ṣe lónìí. A bẹ̀rẹ̀ láti lunch. A bẹ̀rẹ̀ sí ní mú lọ́lọ́kan. Gbogbo àwọn owó tẹ́ ẹ gbé wá fún launching ẹgbẹ́ kan. ẹ máa jó ẹ máa yọ̀. ẹ máa dá kọjọ mẹ́gàrí orin. ẹ máa jó ẹ máa yọ̀. Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ̀. ẹ máa jó ẹ máa yọ̀ sẹ́sẹ́. ẹ máa jó ẹ máa yọ̀. Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ̀. ẹni tó ti kú o ni kò sí retí fún o. ẹni tó ti kú o ni kò sí retí fún o. Olúbẹ̀rí mi King Sunday Balógun o. ọmọ Balógun dòdò ń dá wà mí. ọmọ Balógun dòdò ń dá wà. Olúbẹ̀rí máa dá gọjọgọjọ òǹlẹ̀. Olúbẹ̀rí ló jẹ́ kó yé wa wípé o Ṣọlá Olúbẹ̀rí ló sọ wípé ìlú bàbá orin ìlú bàbá orin. ìlú rẹ̀ orin. Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ̀. ẹ máa jó ẹ máa yọ̀. ẹ máa jó ẹ máa yọ̀. Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ̀. bàbá Olúbẹ̀rí o Balógun dòdò ń dáwà ó yá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Bàbá ó yá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Balógun ìgbà ń bá ẹ lọ ogun sì máa gbà ẹ. Bàbá Sunday mi ni bàbá tó bí olóríire ọmọ. Ó ní ìgbà ń bá ẹ lọ ogun sì máa gbà ẹ. Ilé ayé ò gbà fún ẹ ogun sì máa gbà ẹ. Bọ́lọ́hun bá ń bẹ lẹ́yìn ẹ o agúngún gbà ó. ẹ máa jó ẹ máa yọ̀. ẹ máa jó ẹ máa yọ̀. Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ̀. ó yá wá gbọ́ òun gba spos gidi. ọ̀tá wa torí jóbi. Ojúrógbó ohun nẹ́sìkè wọ́ọ̀kì síná. Ambassador mi Ambassador Akíyẹmí bá mi tọ́jú Balógun dòdò ń dá wà mí. ẹ máa nà Balógun tẹ̀ bá nà Balógun. ìdágìrì àwọ̀ lu o ẹsẹ̀ gìrì àwọ̀ òde. Ambassador ló sanwó Balógun lọ́wọ́. ó ní gẹ́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  wàkàwàkàwà ó yá nítorí pé a ti gbọ́ pé o nítorí pé a ti gbọ́ pé o ti wà nínú o ti wà nínú olóríire. ohun nẹ́sìkè wọ́ọ̀kì síná. ó yá jọ Balógun palẹ̀ ogun mọ́ Ọlọ́run má jẹ́ ó tẹnu mi jáde. Balógun palẹ̀ ogun mọ́ Ọlọ́run má jẹ́ ó tẹnu mi jáde. Balógun palẹ̀ ogun mọ́ Ọlọ́run má jẹ́ ó tẹnu mi jáde. Balógun palẹ̀ ogun mọ́ Ọlọ́run má jẹ́ ó tẹnu mi jáde. yéé kí lẹ́yìn Balógun ṣe o kò sẹ́yìn. Lẹ́yìn Balógun ṣe o kò sẹ́yìn. ojoojúmọ́ ni Balógun ṣoore kò sẹ́yìn. Bàbá Sunday
olùbẹ̀rí sẹ́yìn táyọ̀ ọlọ́run kan máa gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan sẹ́yìn kí lẹ́ni balógun ṣe o kò sẹ́yìn kí lẹ́ni balógun ṣe o kò sẹ́yìn. olùbẹ̀rí o gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí ọmọ balógun olùbẹ̀rí máa gbọ́ ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ. Sunday ọmọ balógun ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ. Ọlájùmọ̀kẹ́ máa gbọ́ ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ. olùbẹ̀rí jọ bàbá ẹ̀jú ọmọ olùjọ bàbá ká máa bínú ọmọ. Ọlájùmọ̀kẹ́ ọmọ bá o ọmọ olùjọ bàbá ká máa bínú ọmọ. olùbẹ̀rí mi ò mọ wọn pé ó ṣe o. mi ò mọ wọn pé ó ṣe. mi ò mọ wọn pé ó ṣe o. mi ò mọ wọn pé ó ṣe. ogun yan lẹ́bẹ̀ ó gbé fún ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó jẹun sóyún lọ. Ṣégo elépo òrùka lẹ́bẹ̀ ó gbé fún ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó jẹun sóyún lọ. ẹ bá mi pe gòbe ọ̀rẹ́ kọ̀rẹ́ ọ̀rẹ́ ò dá ẹ lóhùn mi ò mọ wọn pé ó ṣe. Ṣégo elépo wá gbọ́ mi ò mọ wọn pé ó ṣe o. mi ò mọ ohun tó nígbà wọn àgùnlá àgùntẹ̀sẹ̀ ọmọlẹ̀ ni wọ́n kó gbé wọn sórí bẹ́ẹ̀dì wọ́n lọ́fọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn lẹ́yìn òtítọ́ àláì ló kàn mi ò mọ wọn pé ó ṣe. Ẹ jọ ẹ bá mi pe gòbe o. Ṣẹ̀rí gòbe gòbé gòbe gòbe chairman gòbé ṣẹ̀rí gòbe gòbé gòbe gòbé gbogbo ilé gòbé gòbe gòbé chairman rẹ o gòbé gòbe gòbé gòbe gòbé ṣẹ̀rí gòbe. gòbé. Ṣégo ó ti mú ẹ gbàgbé gbogbo ẹ. ìbànújẹ́ ìgbà kan Ó ti mú ẹ gbàgbé gbogbo ẹ. ìbànújẹ́ ìgbà kan Ó àṣewẹ́rẹ́ ní sọlúwa Ṣégo elépo ọba tí yóò pè tó ń jẹ àṣewẹ́rẹ́ ní sọlúwa ọba tí yóò pè tó ń ó jẹ. ti mú ẹ gbàgbé. ó ti mú ẹ gbàgbé ìbànújẹ́ ìgbà kan ó ti mú ẹ gbàgbé Gòbe tí a máa gbogbo onímọ̀lúwa. ìbànújẹ́ ìgbà kan Gòbe tí a máa nu o. àṣewẹ́rẹ́ ní sọlúwa Gbogbo onímọ̀lúwa. ọba tí yóò pè tó ń jẹ àṣewẹ́rẹ́ ní Ṣùgbọ́n sọlúwa amọ̀dé májà mi. ọba tí yóò pè tó ń jẹ. Ṣùgbọ́n ló wí pé máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Amọ̀dé májà. Máa jọba lọ Ṣùgbọ́n amọ̀dé májà. Ọba ta kò lè rọ̀ lóyè. Alágbára ta kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o. Máa jọba lọ Olúwa. Amọ̀dé májà máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Ọba tá kò lè rọ̀ lóyè. Alágbára tá kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o. Máa jọba lọ Olúwa. Ó yá Gòbe wá gbọ́ afúnni ló ń jẹ máa. Bàbá wo bẹ̀ o. Ẹgẹ́ nẹ̀nẹ̀ ògo ṣògì. Ẹgẹ́ nẹ̀nẹ̀ ògo ṣògì. Ògo tó wọ́n ní ògo tó wọ́n ní ògo tó wọ́n ní ògo tó wọ́n ní ògo. Gbogbo ìgò ẹ̀ máa yọ̀. Ní gbogbo Nàìjíríà ẹ̀ máa yọ̀. Gòbe Gòbe chairman Gòbe fresh from Malaysia Bagwell afúnni ló ń jẹ máa. Bàbá wo bẹ̀ o. Ẹgẹ́ nẹ̀nẹ̀ ògo ṣògì. Ẹgẹ́ nẹ̀nẹ̀ ògo ṣògì. Ògo tó wọ́n ní ògo tó wọ́n ní ògo tó wọ́n ní ògo tó wọ́n ní ògo. Gbogbo Nàìjíríà ẹ̀ máa yọ̀.
Bagwell friend from Malaysia number one àjànú ẹni máma wo bẹ́ẹ̀. Bagwell ẹgbẹ́ gòbé chairman gbogbo onímàrúwá káàbọ̀ láti Malaysia bá àṣànú ẹni máma wo bẹ́ẹ̀ ooo. Gòbé arànilọ́wọ́ máma wo bẹ́ẹ̀. Kò sẹ́ni tó bẹ́kún lọ́bẹ̀ tí yóò rẹ́ni lọ́lé amúnú ẹni dùn. Ìgòbé ẹkú olọ́nà ó ń bọ̀ o. ọ̀rọ̀ kan bọ̀ ó ti dé tẹrù tẹrù gbòdé tètè ó ti dé tẹrù tẹrù gbòdé tètè. Ẹkú olọ́nà ó ń bọ̀ o. Bagwell màtún ti dé. Ẹkú olọ́nà ó ń bọ̀ o. Bagwell màtún ti dé. Owó dé. Ẹkú olọ́nà ó ń bọ̀ o. Dis gbogbo ògùn tó lú àwọn tí wá lọ́ọ̀dún tó lú o. Ó yá gòbé mo máa ń wá ara mi o. Mo yá bó ló lọ. Lel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 e. Ẹ kí olùfimọ̀ wá. Dr. King Saheed Òṣùpá o. Bámi tọ́jú King Sunday. Olúbẹ̀rí o ọmọ Balógun. Lel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 e. Oya Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Ìlú bàbá orin. Olúbẹ̀rí o. Ìlú bàbá orin. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Ọmọ Balógun yẹn mo bá ròde o. Olúbẹ̀rí o. Olúbẹ̀rí o. Ìmẹ̀ka bọ̀bọ̀. Ìmẹ̀ka bọ̀bọ̀. Ẹ pé gòbé. Ẹ pé gòbé o. Kí n tó máa lọ, ẹ bá mi kí gòbé. Láìlá ìlàlá Muhammadu Rasulullah. Láìlá ìlàlá Muhammadu Rasulullah. Káàbọ̀ láti Malaysia, Bagwell nọ́mbà 1 chairman gbogbo ní máa wá kì í ṣe gbogbo ènìyàn ló fẹ́ dénú. Sára báyé mò ń tẹ̀. Yẹmí Àjídé àsìkò tí tó kí n tó máa lọ ọ̀rẹ́ oríṣiríṣi lórí ẹ̀ka gòbé. Sára báyé mò ń tẹnu mọ́. Ẹni òrò wípé kò lè dà o àwọn ló ṣekú pààyàn. ẹni òrò wípé kò lè dà àwọn ló ṣekú pa ẹni. gòbé. Láìlá ìlàlá Muhammadu Rasulullah. Láìlá ìlàlá Muhammadu Rasulullah. Yẹmí mi Àjídé o, Yẹmí mi Àjídé o. Ayọ̀lá Yínká Yẹmí mi Àjídé o. Ọlọ́run ní dáyé pẹ̀ sí gàrí yín. Ṣé rí ìlú àtórin iṣẹ́ tí wọ́n ń ṣe pọ̀ bẹ́ẹ̀ bá dé hospital wọ́n lè máa rẹ́kọ́mẹ́ndì rẹ́kọ́ọ̀dù fẹ́lòmíì ìlọgbọ́n rẹ́kọ́ọ̀dù báyìí ní tí ń ṣe ọ̀yọ́ fò lọ. Bàbá wa Chief Lateef Balógun tí wọ́n jẹ́ bàbá fún Olúpẹ̀rí ẹ bá ń fa àtẹ́wọ́ gbé bàbá dìde. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o
Olúwa dá bàbá sí fún wa. Olúpẹ̀rídà. Pẹ́rí Ẹ ire pín àgbà fún. lélẹ́yìí tí Pẹ́rí fẹ́ gbà yìí ire àgbà ló fẹ́ gbà mo mọ̀ pé gbogbo ìgbà ni dáàdì ń ṣàdúrà fún. Eléyìí ojú ohun gbogbo tó ayé fẹ́ ni. ṣe lónìí lójú ayé lójú ọkùnrin. Kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú kọ̀gọ́ ẹ̀ lójú lọ́wọ́. ọmọdé àti àgbà. Olúpẹ̀rí ìwọ lọmọ bàbá rẹ ìwọ lọmọ bí ó ti wá ọmọ ọmọ bí ti ṣe máa fi lù kí dádì kọ́ wá kí ọ. Ságàrà lọ fẹ́ lò ìlú náà dá má bàbá yìí. Tó bá jẹ́ mi ní Pẹ́rí sórí owó tí bàbá ná yìí ọ lọ kó sínú glass ó gbé sí inú ilé bí aquarium báyìí wọ́n iná rú ẹ̀ o ọ máa wò títí láéláé má ná o Pẹ́rí. Délé mo rò fún bàbá bàbá roka fún ìjẹ gbọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òróǹbó. Ẹ̀yin oníyọ̀pù sẹ́ẹ̀rí tá à ń sọ̀rẹ́ o. Denomination ti ń yàtọ̀ o. Fẹ́ ṣàdúrà látẹnu bàbá Olúpẹ̀rí mi ò lè ní ẹ má náwó yẹn ẹ̀nà fún un. Inú Ifá láti mú fatia wọ́n jọra wọn. Ó yá. Gbé Ságàrà ẹ̀ dání ẹ má fà lápò ya ẹ bá fún ládùúgbò kíákíá. Sẹ̀lú àyà Nọ̀bí Karim nítorí pé gbogbo wa ń gbọ́ Sunday Olúpẹ̀rí Pẹ́rí Nurudeen Alówólé lórúkọ rẹ̀ ìjọ Sunday ni mo bí ìyá ẹ̀dẹ̀ jẹ́ Christian ni Sunday Olúpẹ̀rí ṣe mọ́ lórí ṣé ẹ mọ̀ ní pé orúkọ ńlá méjì ni but ọ̀nà church nítorí pé ìyá rẹ̀ lọ sí church ṣe mọ̀ pé ẹ̀yin obìnrin lè confuse wa báwa náà ṣe lè confuse yín ibi church yẹn ló ti ní rí ìlú yẹn èmi ti lù ní Bògùn ìyá ìlú tó lù yẹn tí n bá ń lùlù fún àbúrò bàbá tèmi tí n bá ṣìlù wọn á kàn mí ní gọ̀ǹgọ̀ lórí ni mò ń gbèlù yẹn sórí kọ́ńbọ̀dù tí n bá ti jáde ló máa gbèlù yẹn mi sọ pé lù báyìí òun ni ọpọlọ rẹ̀ lọ́lọ́run transfer ìmísí tọ́lọ́run fún mi ló transfer ẹ̀ fún ẹ̀ẹ́dẹ́ mi náà báyìí tó bá di March 3rd máa pé 80 kò yà yín lẹ́nu mo dẹ̀ sì wà lójú ọgbọ́n. ní bínú o inú yín ò ní bàjẹ́ ayé ò ní bínú yín mo gbàdúrà fún wọn Sunday Nurudeen Alówólé ọmọ Kèlání Balógun ọmọ Bọ́lá Olúṣẹ́gun Àjàṣẹ́gun tí ọ̀wọ́n wòlíì ńláńlá tó péjọpọ̀ tó fi so ẹ́ mo gbàdúrà iṣẹ́ ìlú yẹn kò ní dòkun ẹ lọ́wọ́
kò ní fi gbáya lọ́wọ́ ẹ kò ní fi gbọmọ lọ́wọ́ ẹ kò ní fi múwọ náà lọ lójijì bẹ́ẹ̀ mi ṣe rí tí mò ń dàgbà lọ tí mi tiẹ̀ mọ̀ pé mo dàgbà tí gbogbo ẹ̀ náà tún ń dùn lọ tí ẹ̀ náà yóò máa dùn ni nítorí pé tẹ́ ẹ bá meet ara yín tó bá ń dùn fún yín dàsí pé nǹkan tọ́lọ́run lọ́wọ́ sí ni Òṣùpá ó meet ọmọ mi ó dẹ̀ rí i pé kọ́lọ̀ wọn bá kọ́lọ̀ ara wọn mu àwọn èṣù wá fẹ́ dánwò nítorí pé ẹ̀ṣẹ̀ mọ̀ pé owó ló ń control ayé bóyá belief Olúwa sọ fún yín ó lóun lé olùfisùn sáyé ẹni bẹ́ẹ̀ kọ́ ni téèyàn bá owó tẹ́ ẹ̀ máa ní tẹ́ ẹ̀ máa fi ṣìwàwù Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ní ò ní ṣẹ́kù lójijì ayé ò ní bínú ẹ a máa dùn fún ẹni a máa dùn fún ẹni wà á máa rí náà wà á máa rí jẹ wà á máa rí lò wà á máa rí náà wà á máa rí jẹ wà á máa rí lò ẹ bá bá a sàmẹ́. dìde pẹ̀lú dàláre Jésù Olúwa wa. gbogbo anígboro ti mọ kí ló ń hábùn. àpapọ̀ ọmọ ọ̀pẹ oníbòjì ìgbà tí gbangba tó wá dẹ́kun kedere tọmọdé tàgbà wà ń jẹ dodo ni wa. olùbẹ̀rí kan àkíkà ní ìlú bàbá orin káàbọ̀ ayé fẹ́ náà. obìnrin tí yóò gbọ́ tọ́tọ́ kó má lọ yẹ̀yẹ́ mi kó má lọ yẹ̀yẹ́ mi kó má lọ má gbàgbọ́dé má lọ má lọ má lọ. ṣe ń lọ tá ń bọ̀ King Dr. Saheed Òṣùpá ó ti dé sáàrin wa. ìyàwó ń ṣe mọ̀ kò jẹ́ kí bọ̀bọ̀ ṣeré òkúta ṣeré. ọdẹ bẹ́ẹ̀ Àyìnlá Joshua ẹ máa bọ̀ wájú onílù ni wọ́n. láti iléeṣẹ́ Persona Drumming Academy gẹ́gẹ́ bí iṣẹ́ tí takuntakun tí ẹ̀yin bàbá wa Àyìnlá Joshua tí ẹ ti ṣe nínú iṣẹ́ Àyàn Àgálú wọ́n ní kó fi ẹ̀bùn àwọ̀dì dá yín ní ọlá. irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí Olúpẹ̀rí ló kọ́kọ́ ṣerú eléyìí orúkọ ẹ̀ ò ní parun o ojú ò ní tiẹ̀ o ò ní fẹlẹ́ ìṣàṣemọ́ o adúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni Olúpẹ̀rí o ò ní làlúwọlé o kábíyèsí ọlọ́wọ́ ajé wọlé o. ọba orin King Dr. Saheed Òṣùpá please come up on stage. Ode irúnmalẹ̀ Ode Akórèdé ọmọ Akórèdé bàbá Akórèdé Kórèdé yẹn náà ó tún bí Kórèdé ìrìn á máa wọlé. award ó ń bára wọn ńlẹ̀ ní Cairo ni wọ́n ti gbélé wá nílẹ̀ Egypt. ẹ̀yin àyàn ó tó ẹ̀dá kan lù. ẹ dákun bí ètò yìí ṣe ń lọ síwájú àwọ́ọ̀dù tí wọ́n gbé wá láti Cairo lórílẹ̀‐èdè Egypt wọ́n ní ìyẹn fún ọba orin King Dr. Saheed Òṣùpá àti Olúpẹ̀rí Olúwa Nurudeen Olúwa Sunday onílù ọ̀yá. Yeah, on behalf of Olúfúnmi fans in Cairo, I present the award fún Dr. King Saheed Òṣùpá. Present King Dr. Saheed Òṣùpá Ọbanlawan as the greatest musician of our time. All right, wonderful. Wonderful round of applause. And ẹlẹ́kejì I present fún King Sunday Olúpẹ̀rí Ìlú Bàbá Orin fans in Cairo. We present this award for you. Hello. Ogo Ìlú worldwide.
Ọba Àríyá of Africa. Baba, we love you so much. All right, Please a put round your of hands together applause, for round of applause. Oluperi, Put your hands together. Ọba Àríyá of A round of Africa. applause. Worldwide. Yes, King worldwide. Dr. Saheed Òṣùpá. Yes, cameraman, take Olúfìmọ̀wá notes. ọba orin worldwide. Yes, cameraman, take notes, take notes. Worldwide. Àwọn ará Cairo lélẹ́yìí láti orílẹ̀-èdè Egypt. Bá a ṣe ń tẹ̀síwájú, bàbá wa Alhaji Abdulrahman Adéwọlé Àlàó onílù ọ̀la kí bàbá máa bọ̀. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tí ó mọ́jú èèyàn ní owó bíi tí àwa bá wa. mo dúpẹ́ mo really appreciate gan. tàbí ṣùgbọ́n wọ́n sì ayé ń fẹ́ ti Saidi gan. naija ọ̀tọ̀ Jámánì wọn London tó ọmọ àgàgà àwọn ọmọ mi tó ń tẹ̀ka àtàwọn tó ń gbà lóòkà lójúkojú kò séèyàn tó bá lóhùn ògbà tiwa àtàwọn oníṣàgàlà tó ti ẹjọ́ mìíràn tójójoojúmọ́ náà fi ń fàṣẹ ń Cairo gan torí Òṣùpá náà ṣe sọ̀kalẹ̀ wá kò séèyàn tó bá lóhùn ògbà tiwa ẹ̀yìn tó Òṣùpá nílùú Cairo ṣẹ̀rí gbàrà tí mi délùú Cairo mi fẹ́ sọ lárúbáwá kán lè ní mi gbédè àwọn ọmọ àṣíárì wa ni mo lù náà hù tí bá lù náà hù ó mà sàn ju mágùn lọ ṣé lárúbáwá ò sójẹ́ bí èdè mi ni. King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ 1 ọba orin Ọlọ́run á jẹ́ àrí bàbá pẹ́ bàbá ẹ̀ mọ̀ bọ̀. bàbá wa tí Ọlọ́run ti kẹ́ tó dẹ̀ máa kẹ́ síwájú. gbogbo olùtẹ̀ ń gbọ́ iṣẹ́ ọwọ́ bàbá ni o. àwọn gbogbo onídùú pátápátá ẹ jẹ́ kó máa bọ̀ lókè lẹ́gbẹ̀ẹ́ King Dr. Saheed Òṣùpá ń bí. àwí ìgbọ́ yín máa ń pọ̀ jù ṣé báwọn bọ̀dá yín láyà lé abẹ́ ìsí eré ni. DJ please. gbogbo ẹni tó fẹ́ dàgbà ẹjọ́ ẹ jẹ́ ká fi ìdìde yé bàbá. ẹ jẹ́ wà lórí ìdìde dúró fún bàbá wa Alhaji Abdulrahman Adéwọlé Àlàó onílù ọ̀la. ẹjọ́ ń tọrọ lọ́hùn ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin èèyàn mo gbogbo ẹ̀yin tẹ́ wá síbí ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Saheed Òṣùpá tẹ́ nífẹ̀ẹ́ Bẹ̀rí nítorí Òṣùpá tẹ́ nífẹ̀ẹ́ Òṣùpá nítorí Bẹ̀rí lẹ́wà mi báyìí mo wá fẹ́ fi Ọlọ́run bẹ̀ yín ṣé mo máa wọ olórin a máa ń ṣe wàhálà gan ṣùgbọ́n gbogbo nǹkan ń gbèsè ayé yìí kéèyàn gbà fọlọ́run ni nígbà kan táwọn fútbọ́là kan wà ń gbà kan àwọn Christian ṣukú gangan wọ́n ń gbà tó ń gbà òde ẹrùn ṣùgbọ́n owó tó ń gbà kò tó nǹkan kan àwọn míì wá dé lẹ́yìn wọn rówó ńláńlá gbà bẹ́ẹ̀ ló ṣe rí ń gbà títí wọn àwọn táwọn ti bàbá tó fi dórí àwọn Barrister tó fi wá dórí tiwa ohun táwọn ń ṣe ń sìn àkànṣáré gbowó bẹ̀ ni àwọn ṣe wàhálà bẹ́ẹ̀ mo wá fi Ọlọ́run ẹlẹ́dàá bẹ̀ yín mo fẹ́ everybody tó wà mí báyìí anything mo fẹ́ kẹ́ ṣáà náwó fún bàbá kẹ́fíwọ̀dì wá bí n tẹ́ ẹ bá ní ẹ máa ná fún bàbá báyìí ẹ jọ mo fọ́ Ọlọ́run bẹ̀ yín anybody tẹ́ ẹ bá ní ẹ wá ná fún bàbá kẹ́dẹ̀ ló máa jókòó kọ̀ọ̀kan. gbogbo ẹni tó bá appreciate music mo fẹ́ kẹ́ ẹ náwó fún bàbá. kò sí nǹkan tó kéré gbogbo tẹ́ ẹ bá ní ẹ wá ná fún bàbá gbogbo ẹni tó bá appreciate music. Olúbẹ̀rí jọ wá sẹ́gbẹ́ mi bí Olúbẹ̀rí wá sẹ́gbẹ́ mi. àwọn bẹ̀rẹ̀ mi ní Olúwa wọ́n ṣe kó bàjẹ́ nínú lọ́jọ́. adániná ti dání tán káwọn abanijẹ́ tó wọlé. ta ló ṣàwó yẹn ta ló ṣàwó. King Dr. Saheed Òṣùpá akórèdé ọmọ akórèdé bàbá akórèdé kó bá fún bàbá wa Alhaji Abdulrahman Adéwọlé Àlàó nílùú ọ̀la ẹ fún wọn láwọ ọdún wọn lójú gbogbo ayé. ẹjọ́ yẹn wí èmi Saheed Òṣùpá mo ń fi àsìkò yìí fún bàbá ní àmì ẹ̀yẹ yìí
àmì pé ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ti ṣe ní music industry òun la fẹ́ fún yín mo wá ń fi àsìkò yèmí náà fi sọ fún bàbá pé èmi gan náà mò ń rò ó torí pé àyàn wá ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì ṣe mo pa àwọn ọmọ kéékèèké sí ní tí ò bá ti mówó jáde àkìfẹ́ sábà ṣe ṣùgbọ́n èèyàn ní láti ṣe èèyàn ń gbà lọ́wọ́ society ni èèyàn ní láti fún wọn padà mo wá ń ronú pé mo fẹ́ dá ilé ìwé orin sílẹ̀ ilé ìwé orin tẹ́mi fẹ́ dá sílẹ̀ yìí kì í ṣe èyí tí gbogbo èèyàn ń ṣe tó ẹgbẹ́ wọn máa ń kọ́ wọn jìtá nìkan kọ́ wọn ní kíní a kọ́ òyìnbó bí ó ṣe kọ́ fújì tó máa dán mọ́ná báyìí a kọ́ táwọn èèyàn máa gbọ́ pé kọ́ a máa jẹ́ kó orin kó simple fáwọn èèyàn láti kọ́ nǹkan mẹ́ta máa ń kọ́ táwọn èèyàn tó tún kọ́ ìbá ló ti rò a jẹ́ kó yí àwọn èèyàn bá ṣe ń rò tó fi rí bẹ́ẹ̀ tàbá fẹ́ ṣerú kọ́ mẹ́ kò sí bá ṣe fẹ́ yọrọ àwọn bàbá sílẹ̀ òun mo ṣe ní ká ṣe ń tẹ́ ṣe lé nìyẹn láti fi show appreciation fún tó ti ṣe torí a máa pè wọ́n wá pé gbogbo nǹkan báyìí náà lè sọdọ̀ owó lọ́dọ̀ àwọn òyìnbó pé wá sórí àwọn onílù tuntun náà lùlù tó bá kọ́ ẹ nílù ó yàtọ̀ sí pé tí ẹni tó ti lùlù tipẹ́tipẹ́ tó bá tún kọ́ ẹ nílù ọ̀sán yẹ báyìí fẹ́lẹ̀ ọ̀sán yẹ báyìí fúlù tipẹ́tipẹ́ a fẹ́ ṣerú kọ́ bẹ́ẹ̀ kọ́lọ́ fún wa ṣe tọ́lọ́ bá fún wa ṣe máa invite bàbá wọn wá so gbogbo nǹkan bẹ́ẹ̀ tó bá ti wá látọ̀ bóyá wọ́n ṣe kọ́ọ̀sì ni o à invite bàbá mo lọ́rọ̀ òyìnbó kan tó fẹ́ kí n ṣe ó wá láti Amẹ́ríkà ni ó ní wọ́n ń ròyìn mi ní Nàìjíríà wípé òun fẹ́ kí n máa káwọn òyìnbó lórin kọ́mọ ọkọ mo á lónìí ní kọ́kọ́ la máa kọ́ wọn nílùú náà wọ́n á mọ̀ lulu pé máa pa àwọn àgbààgbà lù wọ́n á wá pé máa dalẹ̀ kò ṣe project kékeré project tó máa cost yàn bí 200-300 million but Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ Olúfẹ́rí Ọlọ́run kó dẹ̀mí ẹ̀ sí gbogbo ẹ̀yin tó ẹ̀dẹ̀ wà pẹ̀lú ẹ̀ pé kíní a ṣe é ṣe tọ́lọ́ ń dẹ̀jẹ̀ kó ṣe é ṣe gbogbo iná lẹ́ máa gùn lẹ́mí Ọlọ́run ní bá nǹkan yín jẹ́ gbogbo àwọn tó wá fi owó pọ́n ìmí Alhaji Ramon Adéwọlé onílù ọlá tó jẹ́ ọ̀gá ọmọ òwúrà mọ́tò bóyá yín ò gbọ́ tó bá dẹ̀ ti sọ tó sọ àlàyé yẹn fún wa ìyẹn náà ló mú yín gbà pé bàbá ni bàbá jẹ́ ọlọ́wà dẹ̀dẹ̀ yín náà sí Saheed Òṣùpá Ọlọ́run ní bọ́lá tiẹ̀ náà jẹ́ a ti máa ro òkè títí ni kò ní já wálẹ̀ wàá dẹ̀ rí ẹ̀mí gúgùn lò ó ń sọ wípé àwọn bàbá yìí náà wọ́n ti ṣiṣẹ́ yìí gan-an tó jẹ́ pé owó wà ń gbà náà a gbọ́dọ̀ pé òṣòwò ṣùgbọ́n àsìkò tí ó wá ti di mílíọ̀nù yìí náà nǹkan rere lè máa fi ṣe torí pé gbogbo ìgbà táwa ń gbúrò Saheed Òṣùpá àwọn ọmọ mi kan wà tó ṣe pé wọn ò tiẹ̀ lè fi bí ó bá gbé ṣeré tí wọn ò lè fi bẹ̀ ṣeré Ọlọ́run ọba láàánú kò ní bá tẹnì kọ̀ọ̀kan wá jẹ́ lágbọ́dọ̀ Ọlọ́run á fi àṣẹ sí gbogbo ìtàwé náà Ọlọ́run á jẹ́ orí bẹ́ẹ̀ Ọlọ́run á jẹ́ orí bẹ́ẹ̀ lọ́lá Ọlọ́run lọ́lá àná mọ̀mọ́ lọ́lá Jésù Kristi náà tó ṣe pé ní òjíṣẹ́ Ọlọ́run náà ni lágbára ìlú àyàn àgálù náà torí pé gẹ́gẹ́ bí ohun tí a fi ń ṣàdúrà fún Olúfẹ́rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ lórí àwọn kan rí bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ yìí náà Ọlọ́run ní fẹ́lẹ́ ṣàṣemọ́